tún ṣiṣẹ́ pẹ̀lú mímọ́ tàmúkọ yín ẹni gbọ́dọ̀ gbà ni yóò ṣọpẹ́. àlà wà á ti máa gbọ́ pẹ̀lú àdámọ̀ ṣàlàyé. àlà wà á ti máa gbọ́ pẹ̀lú àdámọ̀ sọ̀rọ̀dọ̀dọ̀. al-ilmu khayrun jalilun min mawahibihi man hazahu falyulazim shukra rahmana. لا تحسدها يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا. يا لآدم دوما شكر نعمته كهل داودنا ألهم تبيانا. على واتما
الخير رحمنا لا تحسد يا أخي من كان ذا أدب به رئيس ملك صار شيطانا يا آدم دوما شكر نعمته كهل داودنا ألهم تبيانا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب السماوات ورب الأرض ورب العالمين أحمده سبحانه وتعالى ونشكره على نعمته علينا وأعظم نعمه هي نعمة الإسلام ونسأل الله تعالى ألا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم صل وسلم على حبيبنا ورسولك محمد صلى الله تعالى عليه وسلم المبعوث رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين وعلى كل المؤمنين والمؤمنات إلى يوم الدين أما بعد أدوك لدولهم ọba tí ó ní agbára tó sì fagbára yẹn dá àwọn sánmà ó sì dá ilẹ̀ tá à ń rìn lórí ẹ̀ tí sánmà náà sì dá ìjìbò wá lórí ọba yìí náà sì ní ọba tí ó dá gbogbo àgbáńlá ayé àwa yìn lógo a sì kí ọba náà kó kú iṣẹ́ lọ́ba tó já sí wípé òun náà lẹni tí ó já wà láyé tó sì kẹwa pọ̀lọpọ̀lọpọ̀ àwọn àdẹ̀ra èyí tó wá tóbi nínú ìdẹ̀ra tọ́lọ́run wá fi kẹwa náà ni kó ṣe wá ní mùsùlùmí eléyìí náà tó ń téèyàn máa dúpẹ́ lé lórí pé alihamdulillahi rabbil alamin atúnwà láyé a sì wà láyé ọlọ́run ní kálá làáfíà wọn àti wá mẹ́bì kan wọn máa dáwó fún wa wọn sì fi wá sílé ìwòsàn eléyìí náà tọpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọlọ́n wa wọlé apá sọ pé alihamudulilayi rabbil alamin ọlọ́run dákun má fa ẹrẹ ṣe nìkankan wa ọlọ́run dákun lọ́la agbára rẹ̀ àti jẹ́ kan ṣo rẹ̀ bí akili hayyi alqayyumi alladhi la ta'khudhuhu sinatun wala nawm tó àwa tọrọ ìkẹ́gẹ́ fún ẹni tá a fẹ́ràn tóun náà fẹ́ràn wa púpọ̀
tó sì já sí pé òjíṣẹ́ Ọlọ́run tọ́lọ́run bá rán sí wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tọ́lọ́run bá gbé dìde sí gbogbo àgbáńlá ayé láti lọ ṣí àánú sáyé kó lọ ṣìkẹ́ fún wọn kó lọ pè wọ́n sí pọ́lọ̀ nìkan lè yá máa sìn èèyàn tó gbọ́dọ̀ mú nǹkan mí mọ́ Ọlọ́run Ọlọ́run bá wa kẹ́ Ànábì Muhammad kó sì bá wa kẹ́ gbogbo àwọn ará ilé rẹ̀ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ kó wọ́n bá wa kẹ́ gbogbo àwọn múmìnì lọ́kùnrin àti múmìnì lóbìnrin táyọ̀ máa fi jáyé Ọlọ́run dákun bá wa jórí bẹ́ẹ̀. Àwa tọrọ àdúrà fún àwọn tí Ọlọ́run lò fún wa nínú sábàbí táwa náà fi ń jẹ́ èèyàn tọ́lọ́wọ́n bá lò wọ́n látọ̀rí Maulana Sheikhuna Adam Abdullahi Al-Ilori Sheikhul Islam wa Sheikhuna Kamaluddin Al-Hidabi wa Sheikhuna Yusuf Al-Ibrahim wa Sheikhuna Mustafa Saglul Sanusi wa Sheikhuna Muhsin Edu wa Sheikhuna Abdul Latif Yamuni wa Sheikhuna Jirjisu Aqadu wa ala kulli ulama'ina as-salihin as-sabiqin gbogbo àwọn àfáà wa tí wọ́n ti lọ tí wọ́n jẹ́ èèyàn rí Ọlọ́run bá wa kẹ́ wọn. مولانا شيخنا مدير المركز حبيب الملايين أدام الله حياته وأدام الله نعمته وأدام الله عافيته Ọlọ́run dákun jari baba náà pẹ́ bá wa ṣíjú àánú wọn bá wa ṣàlékún àlàáfíà lọ́la la ilaha illallah muhammad rasulullah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim. Àwa ṣàdúà fún àwa tàjọ́ mọ̀ yá wa tá a fẹ́ràn Ọlọ́run tá a fẹ́ràn Ànábì tá a fẹ́ràn Islam olú Ọlọ́run dákun ṣíjú àánú wo kó wá wa ìdẹ̀ra Ọlọ́run àánú Ọlọ́run kó má jìnnà sẹ́ni kankan wa. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lónìí a rí i pé ètò wa náà ò ní pẹ́ Ọlọ́run kó ṣíjú àánú wa torí pé èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ náà ni a ti ṣàlàyé síwájú lórí wípé ta ni ìpìnlẹ̀ ẹ̀dá ṣé Ádámù ni tàbí Ọ̀rúnmìlà báwo lọ́lọ́run ṣe bẹ̀rẹ̀ ayé a rí wípé Ọlọ́run àbá ó bẹ̀rẹ̀ ayé pẹ̀lú agbára rẹ̀ ó dá sánmà ó dá lẹ́lẹ̀ ó dá sánmà ó dá ó sì dá àwọn nǹkan míì tó kù kódà àwọn tí wọ́n ní mọ̀ ìjìnlẹ̀ wọ́n ní nígbà tọ́lọ́run bá dá ayé kó tó di pọ́lọ́run tó wá bẹ̀rẹ̀ sí ní lẹ́yìn tọ́lọ́run dá ayé tó fi wá ń dá àwọn nǹkan tó kù ní ayé ti ń lo 4 billion years kó tó wá ń di pé a máa sọ yìí pé a fẹ́ sọ̀rọ̀ ẹ̀dẹ́ èèyàn pé ayé ọjọ́ ayé ti pẹ́ tọ́lọ́run bá ti dá òkè ó ti dá igi ó ti dá ẹranko ó ti dá gbogbo àwọn nǹkan wọn nì tí wọ́n ti ń lo ayé ń bẹ̀ so èyí ń lọ bá nì àwa sọ fún wa lọ́sẹ̀ tó kọjá yín pé ǹjẹ́ Ádámù ni ẹ̀dá àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ dá aládàmà kọ́ èyí tó hàn gàdàgbà ni pé Ọ̀rúnmìlà ò tiẹ̀ sí nínú òun ò tiẹ̀ sí nínú ọ̀rọ̀ rárá torí ẹni tí ń jẹ́ Ọ̀rúnmìlà náà ni Olódùmarè ni Ọ̀rúnmìlà náà sì ni Olódùmarè nítorí àti dọ́gbọ́n sọ ayé di káfìrí náà ló bí káwá máa sọ pé Olódùmarè ní Ọlọ́run látara yìí pé ẹni tí yóò bá gbà lọ́lọ́run abá tí wọ́n fẹ́ máa sìn gẹ́gẹ́ bí òòṣà ni Ọ̀rúnmìlà tó sì ń jẹ́ Olódùmarè. Ọlọ́run ń jẹ́ Ọlọ́run Yorùbá máa pe Ọlọ́run ní olú ayé olú ọ̀run ní ẹni tó láyé tó lọ́run àmọ́ ká wá ní Ọ̀rúnmìlà Odùduwà àbí kíní kan àbí Elédùmarè rárá Ọlọ́run èyí ṣe Elédùmarè torí n tá ń pè ní odù tó márè olódù ẹni tó lè dá ifá tí ó mẹ́ntífá wí ààrẹ ní tó sọnù tá ń wà tábà ní ọmọ tó ní ó ti rìnrìn ààrẹ lọ nǹkan kan ló sọnù tá ń wà tábà ní olódù ẹni tó mojú odù tí ó bá wa wá ní tó sọnù Ọ̀rúnmìlà ní jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe ó kọ Ọlọ́run ara mẹ́ni ìyóhun sì ti yé wa. Ẹ̀dá àkọ́kọ́ tí agbájúmọ̀mọ̀ nínú ẹ̀sìn náà ni Adam alayhi salam bó tiẹ̀ já sí pé Ọlọ́run bá ò sọ fún anal Qur'ani wípé àkọ́kọ́ ẹ̀dá Adam ni a sì sọ fún wa wípé ìrònú àwọn ẹlẹ́sìn Yahudi àti Nasara la gbà
la fi ń ṣí ọjọ́ orí Adam dòní nísìn ẹnìkan ò tí ì lè sọ ní pàtó ìlú wo gan lọ́lọ́run dáadáa mẹ́ sí torí pé orílẹ̀ ayé yìí náà lọ́lọ́run dáadáa mẹ́ sí o kì í ṣe sánmà o kì í ṣe pé wọ́n sọ kalẹ̀ o ńgbà tá a bá sì ka alukur'an tá a fi mọ̀ pé Ádámù kọ́lẹ̀ dá àkọ́kọ́ tá a bá lọ sínú suratul Baqara Quran 2 aya 30 ẹ̀rí pé ntọ́lọ́wọ́n bá sọ bẹ́ẹ̀ ni pé inni ja'ilun fil ardi khalifatan èmi Ọlọ́run ja'ilun fil ardi khalifatan mo fẹ́ dá sórílẹ̀ khalifatan ẹni tí ó rólé fáwọn àwo torí pé kì í ṣe ẹni tí ó rólé Ọlọ́run ó fẹ́ rólé fáwọn kan tí ò sí ń bẹ̀ mọ́ torí pé lọ́dọ̀ Lárúbáwá tá a bá pè yẹn ní khalifa ìyẹn ń fi hàn pé àwọn kan ti wà ṣáájú rẹ̀ tí ò sí mọ́ ló fẹ́ rólé fún ó ní ja'ilun fil ardi khalifatan mo fẹ́ dá ẹni tí ó máa rólé sórí ilẹ̀ ẹlẹ́ kí wọ́n ló dé táwọn màláíkà fi sọ ọ̀rọ̀ tí wọ́n wí torí pé Ọlọ́run ti dá àwọn kan síbẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti hùwà tí ò dá ń bẹ̀ tọ́lọ́run ti pa wọ́n rẹ́ tí wọ́n sì ń bẹ̀ mọ́ a máa rí àwọn ìkẹ́nu àwọn àfẹ́sìn àwọn máa sọ pé àwọn àlìjẹ̀nú ni wọ́n ní Ọlọ́run ṣẹ́ wọn kù kán lè máa ní orí pa pé àwọn ẹ̀dá kan ti wà rí àwa á fi wọ́n pamọ́ a pa àwọn kan rẹ́ a ṣe àwọn kan kù látara pé bàjẹ́ wọn pọ̀ a sì rí inú àwọn àfáà tí wọ́n sọ yìí pé lára èyí tá a ṣẹ́kù náà ni Ìbílísù tí ń jẹ́ ṣàìtọ́nù tá a wá ní kóun máa gbé láàrin àwọn màláìkà torí pé n tá n pè ní àlìjínù náà ni tí wọn kì í rí màláìkà náà jínù ni àwọn màláìkà náà jínù ni wọn àmọ́ ìpele tí wọ́n wà ó lágbára ti àlìjẹ̀nù lọ torí àwọn náà tó fara pamọ́ tí wọ́n rí ni àwa ń pè wọ́n ní màláìkà àwọn abàfin Ọlọ́run abá dá wọn ní ìdá tó yàtọ̀ ìdá wọn yàtọ̀ la ya'kuluna wala yashrabun wọn èé jẹun wọn èé sì mu wala yunakihuna àwọn náà èé súnmọ́bìnrin wala yanamun wọn kì í sùn àmọ́ wọn àlìjẹ̀nú yanamun wa ya'kulun wa yashrabun wa yunakihun àwọn àlìjẹ̀nú ń fẹ́yàwó àwọn náà ń bímọ wọn lákọ wọn sì lábo àwọn màláíkà Ọlọ́run wọn lákọ wọn lábo wọn lákọ wọn lábo ìntàfìmọ̀ ní pé níbi tí àwọn káfìrí ti ń fẹ́ máa pe àwọn màláíkà lábo Ọlọ́run ṣàlẹ́ǹjì wọn yí pé ẹ máa pe àwọn màláíkà Ọlọ́run ẹ fẹ́ máa pè wọ́n lóbìnrin wọn lákọ wọn lábo ntí wọ́n fi ń jẹ́ màláíkà náà nù àlìjẹ̀nú máa lákọ àlìjẹ̀nú lábo èèyàn lákọ èèyàn lábo bá a ti rí inú ènìyàn tí ń jẹ́ ṣakọ ńṣabo náà lára àlìjẹ̀nú tóun náà jẹ́ ṣakọ ńṣabo Ọlọ́run dá àwọn màláíkà nídẹ̀ ẹni tí ò ní máa yapa Ọlọ́run nígbà t'Ọlọ́run bá ní inni ja'ilun fil ardi khalifatan mo fẹ́ dá àrólé kan sórílẹ̀ àrólé fáwọn wo àwọn màláíkà ló mọ ẹni tá a dá máa fẹ́ rólé fún ni wọ́n fi ń sọ wípé Ọlọ́run ataj'alu fiha man yufsidu fiha kalladhina khalaqta min qabl ó tún wá dá síbẹ̀ ẹni tí ó tún lọ bá bẹ̀ jẹ́ bí àwọn tó ti dá síbẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n bá bẹ̀ jẹ́ àwọn ti lérò yìí pé àwọn nǹkan tó dá síbẹ̀ tẹ́lẹ̀ bá bẹ̀ jẹ́
wa yasfiku dimaha àwọn tí ó máa ta ẹ̀jẹ̀ lẹ̀ torí pé àwọn màláìka ti witness irú wọn rí Ọlọ́run dá wọn kan síbẹ̀ tẹ́lẹ̀ nígbà ó dá wọn ìwà wọn ò tẹ́ Ọlọ́run lẹ́rù Ọlọ́run pa wọn rẹ́ ó ṣàwọn tí ó ṣẹ́kù síbẹ̀ gbúrò àwọn míì níjọ́ mi bí yẹn bá kọjá ládùúgbò mi tẹ́nìkankan ò sí ń bẹ̀ sì fúra mọ̀ páwọn ẹ̀dá kan ń bẹ̀ ń bẹ̀ orí adìde ara adìde èèyàn mọ̀ pé àyè yìí àwọn kan ń gbébẹ̀ tí ò ṣe fojú rí wọ́n wà nínú ọ̀sà bẹ́ẹ̀ wọ́n wà lágìjù bẹ́ẹ̀ tá a máa fi máa ró nípa pé Ọlọ́run ti pa àwọn kan rẹ́ tó á dáadáa mà láti fi rọ́pò wọn àwọn kan lálejẹ̀nú ni Allahu a'lam ó jálejẹ̀nú ó jẹ́ èèyàn ni Ọlọ́run ṣáà ti ṣe kíni o ó dá àwọn kan sáyé rí àwọn yìí ó pa wọn rẹ́ ni ló wá dáadáa mọ̀ pé mo fẹ́ dá ẹni tí ó rọlé àwọn yìí ló bí káwọn màláìka máa ní ataj'alu fiha man yufsidu fiha torí àwọn kan ti bàbẹ̀ jẹ́ rí táwọn màláìka ti witness wọn wa yasfiku dimaha àwọn kan ti lóbẹ̀ rí tí wọ́n ta ẹ̀jẹ̀ lẹ̀ ló ń bí kama ní nahnu nusabbihu bihamdika kí ló tún fẹ́ dá àwọn àrólé yẹn tí ó wà àrólé àwọn yẹn sí níbo ó já sí pé àwa náà ń bẹ̀ nusabbihu bihamdika asa ń ṣàfọ̀mọ́ fún Ọlọ́run wa nuqaddisu laka a sì ń fọ̀ ọmọ máa gbà ó Ọlọ́ni qala inni a'lamu ma la ta'lamun Ọlọ́run ní mo mọ̀ ń tẹ́ mọ̀ kí lọ́lọ́run fẹ́ kán mọ̀ tí wọ́n mọ̀ náà ni wípé àwọn màláìka ò lè gbé ìmọ̀ wọnú ayé màláìka nìkan ni ó introduce technology èèyàn ni ó introduce ẹ̀ màláìka kọ́ ni ó máa ka alukur'an èèyàn ni ó máa kà á màláìka kọ́ ni ó máa kírun wákàtí márùn táǹkì èèyàn ni ó máa kí màláìka kọ́ ni ó máa gbààwẹ̀ èèyàn ni ó máa gbààwẹ̀ sẹ́ni tí èé jẹun ni ó gbààwẹ̀ Ọlọ́run fẹ́ gbé ìmọ̀ sínú ayé torí ayé mímọ́ ni kèésì iṣẹ́ sí àwọn màláìka wọn èé ṣolùbọ̀n iṣẹ́ káyin lọ́hùn káfọlọ́hùn mọ́ níṣẹ́ wọn ló ń bí pé ìrẹ́ Ọlọ́run làwọn fi ń sọ̀rọ̀ tẹ̀síbíh wọn sọ̀rọ̀ mímọ́ in tí wọ́n mẹ̀ tẹ́lẹ̀ náà ni pé Ọlọ́run dá wọn kẹ́rí ó ti pa wọ́n rẹ́ ló ń bí ataj'alu fiha man yufsidu fiha Ọlọ́run ó tún dá síbẹ̀ sọ pé ó tún dá síbẹ̀ man yufsidu fiha ẹni tí ó tún bá bẹ̀ jẹ́ torí pé nìkan ti bá bẹ̀ jẹ́ rí wa yasfiku dimaha ẹni tí ó tún máa ta ẹ̀jẹ̀ lẹ̀ torí àwọn màláìka ti witness àwọn kan tí wọ́n tẹ̀jẹ̀ lẹ̀ ń bẹ̀ rí Ọlọ́run ní inni a'lamu ma la ta'lamuna èmi máa ń tẹ́ mọ̀ yíyún ló wá bí pé ńgbà tọ́lọ́run wá dáadáa mọ̀ Ọlọ́run fẹ́ introduce mímọ̀ sáyé torí àwọn tí wọ́n gbé bẹ̀ tẹ́lẹ̀ introduce mímọ̀ sí wọn wọ́n gbé bẹ̀ pẹ̀lú àìmọ̀ kẹ́ni wọ́n máa tún wọ́n máa yàtọ̀ sósì wọ́n máa wájú yàtọ̀ sẹ́yìn wọ́n kàn lo ayé báṣu in táwọn rí sí fàárí inú ayé ní kábàáyé jẹ́ kátà ẹ̀jẹ̀ lẹ̀ bó tiẹ̀ já sí pé nínú tẹ̀jẹ̀lẹ̀ àti ìbáyé jẹ́ yẹn orípa ẹ̀ náà sì wà lára àwa náà tẹ́ẹ̀rẹ́ àwọn kan tá a dá wọn fún bíbáyé jẹ́ àwọn kan a dá wọn fi tún ayé ṣe Ọlọ́ni inni a'lamu ma la ta'lamun mo mọ̀ tẹ́ mọ̀ in tí wọ́n mọ̀ tọ́lọ́run wá fẹ́ fi mọ̀ wọ́n yẹn Ọlọ́run wá ní wa 'allama Adama al-asmaha kullaha àwọn tó dá lánàá èso ní mímọ́ wọn lè dálé kọ́ ò gbọ́ wọn lè dá nǹkan ṣe kọjá kan báyé jẹ́ kan babẹ̀ jẹ́ wọn lè dá ronú Ọlọ́run bá mọ̀ gbé àwọn ìyẹn wá ẹjẹ́ á fa àwọn eléyìí wo ayé wò Ọlọ́run rí pé àwọn eléyìí ò ní fìtì ayé táwọn eléyìí bá lo ayé ò ní gbádùn fún rẹ̀ ká má wàá sẹni tí ó gbé bẹ́ẹ̀ Ọlọ́run pa àwọn ìyẹn rẹ́ wọn lọ bẹ́ẹ̀ àbọ̀ ó ṣe orí pa wọn kù ká lè mọ rí àwọn orí pa míì tá a mọ̀ gbá àwọn kan lo àyè yìí rí tẹ́nìkan ò lè sọ fáwọn èèyàn báyìí ó wá ní 'allama Adama al-asmaha kullaha torí pé àwọn màláìka àwọn èso ní mímọ́ Ọlọ́run wá ní 'allama Adama al-asmaha kullaha
ó wá fi gbogbo tí ń jẹ́ ìmọ̀ ayé ìmọ̀ tí ó wáyé tí ó wù láyé gbogbo ọkọ̀ tí mọ̀ yóò máa jẹ́ àwa fi nu ádámù summa aradahum ala al-malaika àwa darí ọ̀rọ̀ mímọ̀ yẹn sáwọn màláìka àwa ní ọlọ́run wá ní ambihuni bí asma'i haula'i in kuntum sadiqina tó bá yẹ pé òtítọ́ lẹ bá ń wí pé àwọn eléyìí yóò wá balẹ̀ jẹ́ wọ́n wá ta ẹ̀jẹ̀ lẹ̀ bíi tàwọn tàná tí wọ́n ní wúlò mí lára ambihuni ẹ fún mi ní ìró nǹkan yìí in kuntum sadiqina tó bá yẹ pé ń tẹ́ ẹ sọ yẹn ẹ bá mọ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ àwọn náà dẹ̀ yà sá padà wọ́n ní subhanaka mímọ́ rẹ̀ la ilma lana ìmọ̀ òsì lọ́dọ̀ wa illa ma allamtana tó tayọ tó fi mọ̀ wá kí ló fi mọ̀ wọ́n ọmọ ṣàfọ̀mọ́ rẹ̀ kí ló fi mọ̀ wọ́n wọ́n rí pé àwọn kan ti wá rí wọ́n balẹ̀ jẹ́ wọ́n rí pé àwọn kan ti wà ń bẹ̀ rí wọ́n láyé ńlòkulò subhanaka mímọ́ rẹ̀ la ilma lana kò sí mọ̀ lọ́dọ̀ wa la ilma lana kò sí mọ̀ lọ́dọ̀ wa illa ma allamtana yàtọ̀ sẹ́nu wọn bá ń tó fi mọ̀ wá tá a máa fi fọ̀ ọ́ mọ́ tá a máa fi yìn ọ́ lógo innaka anta alimun hakimu ìwọ náà lólùmọ̀ hakimun ìwọ ló pegedé ń bi ọ̀rọ̀ mímọ́ ìwọ ni nǹkan yé jùlọ kò yẹ lómi ọlọ́run wá ní kulna ya adam àwa ní ìrẹ́ ádámà anbi'uhum oya bá mi ṣàlàyé ọ̀rọ̀ mímọ́ fún wọn torí pé pàápín tọ́lọ́run fi pọ́n ádámà lé ọ̀rọ̀ mímọ́ ni ọ̀rọ̀ ìmọ̀ èyí ló jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ westerners nínú ayé ni wọ́n fi lọ́lá ju gbogbo ayé lọ torí pé ìmọ̀ yẹn ni wọ́n gbájúmọ́ wọn àgbájúmọ́ nǹkan mi torí pọ́lọ́run ti ṣílẹ̀kùn mímọ́ ẹlẹ̀ ẹ̀gbọ́n tó ń sọ̀rọ̀ ni ó ní afala yanzuruna ila al-ibili kayfa khuliqa kí ló dé tẹ́ ẹ̀ lè ronú kẹ́wòye pé báwo lọ́lọ́run ṣe dára fún mi àwọn gbájúmọ́ yìí wa ila al-jibali kayfa nusiba àwọn òkè tẹ́ ń sọ ni báwo lọ́lọ́run ṣe kàn wọ́n mẹ́lẹ̀ kílẹ̀tẹ̀ lè wádìí àwọn wádìí ṣáfàfà mùsùlùmí ní wádìí rẹ̀ àfà ìsìlámù wádìí bọ́lọ̀ ń ṣe dára fún mi o àwọn westerners ni wọ́n wádìí rẹ̀ ó ní wa ila al-jibali kayfa nusiba òkè tẹ́ sọ ni báwo lọ́lọ́run ṣe nà sábà rẹ̀ báwo lọ́lọ́run ṣe tẹ́ báwo lọ́lọ́run ṣe kàn mẹ́lẹ̀ àwọn wà máa ronú sí kí ló wà nínú òkè báwo lòkè ṣe ń jókè ó ní wa ila al-ardi kayfa suta ilẹ̀ yìí náà báwo lọ́lọ́run ṣe tẹ́ tó fi rí pẹ́rẹsẹ́ àwọn wà máa ronú kayfa sutaha báwo ló ṣe tẹ́ ọlọ́run ló fún wọn nímọ̀ yẹn ìmọ̀ ọ̀rọ̀ mímọ̀ yẹn làwọn wà máa ronú ọlọ́run ní afala yanzuruna ila al-ibili kayfa khuliqatil ibul báwo lọ́lọ́run ṣe dára kún mi àwọn wà máa ronú sí kayfa nusibatil ard aljibal báwo ló ṣe ṣe òkè kayfa sutiatil ardu báwo ló ṣe ṣẹlẹ̀ wọn máa ronú sí àwa ń tiwa à ní ronú sí torí pé ìrònú sáwọn nǹkan yẹn yóò jẹ́ kéèyàn máa rírì ọlọ́run lọ́lọ́run fi sọ nínú Qur'an pé innama yakhsha Allaha min ibadihi al-ulama pé àwọn tí wọ́n máa rírì ọlọ́run jù àwọn onímọ̀ ìtukùtù ni ká máa sọ pé àwọn àfa engineer kèésì àwọn àfa àkọlọ́lọ́run sọ torí àfa mi ò lè ṣàlàyé kayfa khuliqatil ibul báwo lọ́lọ́run ṣe dára fún mi tó bá sọ̀rọ̀ títí ó ní inna fi dhalika la ayatin èyí tá à ń sọ yìí o àmì ni ó máa jẹ́ liqaumin ya'qilun fáwọn tí wọ́n bá ní làákàyè liqaumin yatafakkarun fáwọn tí wọ́n bá lè ronú ó ní la ayatin lil alimun eléyìí àmì ni àwọn tó ń sọ yẹn scientist lọ́lọ́run ń sọ pé àwọn tí wọ́n lè mọ rírì ọlọ́run jù innama yakhsha Allaha min ibadihi àwọn tí wọ́n lè mọ rírì ọlọ́run jù nínú àwọn ẹ̀dá rẹ̀ al-ulama àwọn onímọ̀ tọ́lọ́wọ́n bá ń challenge pé afala yanzuruna ila al-ibili kayfa khuliqa wa ila as-samaa
kayfa rufi'a wa ila al-jibal kayfa suta'a báwo ni sánmà ṣe di tó lókè àwọn tí wọ́n lè ronú pẹ̀ àwọn ni wọ́n lè mọ rírì Ọlọ́run lóòótọ́ wọ́n lè má sìn àmọ́ wọ́n mọ rírì ẹ̀ ló fi jásí pé tírú wọn bá wá gba ìsìláàmù wọn wà lálàáfíà ju tàwa tá a mọ̀ nípa nǹkan yẹn lọ lọ́wọ́ wọn tí wọ́n bá ṣe ìsìláàmù wọn ò dájú tiwa ṣé ìsìláàmù là ń ṣe nísìn ìsìláàmù tí ò sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu àfa ìsìláàmù tí ò síwá rẹ̀ lẹ́nu àfa ẹ̀rí tí ń ṣẹlẹ̀ ní àárín onísúfì dàrú ìjà lónìí ìjà lọ́la àwa la jù yín lọ ẹ̀yin lẹ̀ tó wa supremacy lọ́dọ̀ kọ̀dìríyà lọ́dọ̀ tìjàníyà lọ́dọ̀ àwọn sunna pàápàá sàlàfíà kámpù ti dàrú kó wá ní tasẹ̀ yìí èyí ń tasí tọ̀hún ṣáwa yẹn la máa rírì Ọlọ́run táfà mi ò bá kọ tíra èébú ni ó bẹ̀rẹ̀ tíra ni èébú ni ó parí ẹ̀ tá nàbí wa Muhammad alayhi salatu wa salam tó sọ fún wa pé el muslim man salima al muslimuna min lisani wa yadi mùsùlùmí lẹ́ńtà àwọn mùsùlùmí mórí bọ́ kó ń bí ìsọkúsọ tí ó máa sọ sí wọn lára tí wọ́n sì mórí bọ́ kó ń bí ìkọkúkọ tí ó máa fọwọ́ ara rẹ̀ kọ́ ń pa wọn àwọn àfa ń kọ tíra lẹ́ni wọ́n ń bú yẹn ni àwọn àfa ń sọ wá sílẹ̀ ni èébú ni kò wá sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu àfa mọ́ ṣáwọn àyẹn náà máa rírì Ọlọ́run wọ́n máa rírì Ọlọ́run ní wọn àmọ́ pọ́lọ́ ní má yẹpẹrẹ nìkan fẹ́ nìkan mọ́ fọ́ra ẹ mọ́ fẹ́ nìkan àwọn àfa ti ń ṣe fáyidé yìí pé ẹja para wa inna lillahi wa inna ilayhi raji'un àti ráfa tó ń sọ fáwọn àfa pé ṣe ń ṣí eré ní àti ráfa tó ń sọ pé à pàtàn ntí ẹ jẹ́ kẹ́mi yín gùn léyìn ta ló sọ fún wọn pé mi tiẹ̀ ogun àwọn àfa ibi tá a bá yé dénú àfa àti ó bọ́ ọ̀ta tí ó mọ fẹnu bá bọ̀dá rẹ̀ jẹ́ bàbúrò rẹ̀ jẹ́ bẹ̀gbọ́n rẹ̀ jẹ́ bolórí ẹbí jẹ́ ẹ̀gbọ́n tí ó bọ́ ọ̀ta tí ó mọ fẹnu bàbúrò jẹ́ ló kù nú ayé àgbàlagbà tí ó mọ báyé jẹ́ àtọmọdé tí ó mọ bàlújẹ́ ṣáwá àyẹn la mọ rírì Ọlọ́run àtẹni ó wọlé alúwa fọdún kan àti oṣù mẹ́fà tá a mọ rírì Ọlọ́run nù wa ayé nìkan la mọ̀ tálùkọ́ ni innama yakhsha Allaha min ibadihi àwọn tí wọ́n mọ rírì Ọlọ́run nínú àwọn ẹ̀dá rẹ̀ al-ulama àwọn onímọ̀ ni kì í ṣe onímọ̀ tó kàn lọ́lẹ̀ kéwú ní wí àwa lè bárù wọn pàdé nínú àfa a máa bárù wọn pàdé nínú gbogbo fíìlì kankan tí ó tírèsì Ọlọ́run nínú fíìlì wọn. Ọlọ́run ní inna fi dhalika la ayatin li qawmin ya'lamun eléyìí àmì ní sáyìn ní sáyẹ́nsì ló ń sọ lọ́dọ̀ àwọn tí wọ́n mọ sáyẹ́nsì wọn ni wọ́n mọ̀ pé àwọn bá kinní kan pàdé wọ́n bá kinní kan pàdé wọ́n bá kinní kan pàdé àwa làwọn máa ṣe fáàrí àwa àfa àwa ló ń fẹ́ràn jùlọ lórílẹ̀ irọ́ ló ń pa ìyí wọn àfa tó bá mọ rírì Ọlọ́run àwọn tó mọ rírì Ọlọ́run nínú ènìyàn jùlọ àwọn onímọ̀ ni kò túmọ̀ sí pàfà o torí pé ẹni tó mọ rírì ntọ́lọ̀ ń dá pé ṣáwa tá a mọ rírì èèyàn bíi tiwa a mọ rírì ẹ̀dá a nímọ̀ ń pa Ọlọ́run ṣèbọ́ Ọlọ́run ní ń bẹ lára ẹ̀dá tó fi ń dún a ṣe wá ń yẹpẹrẹ ẹ̀dá yẹn ṣáwa mọ rírì Ọlọ́run òyìnbó mọ rírì Ọlọ́run kò jẹ́ fi èrè kò fi ṣeré òyìnbó mọ rírì Ọlọ́run kò ní fi ewé ṣeré yóò fẹ́ mọ kí ni ń bẹ lára ewé kí lewé lè mú wá kí lẹ́ran kó lè bí fún wa àǹfààní wo ló lè dà wọ́n máa wá Ọlọ́run káàkiri bẹ́ẹ̀ àwa bá ti ba nǹkan jẹ́ láàmà ronú àwọn tọ́lọ̀ ń sọ kìí sàwọn o àmọ́ inú wọn ń bẹ nù wa irú wọn ni Sheikh Adam irú wọn ni Sheikh Kabel irú wọn ni Baba Lágbàjì àfitá wọ́n mọ rírì Ọlọ́run wọ́n mọ rírì Ọlọ́run lẹ́ni ní ìsìn àfa ò yàtọ̀ sí comedian mọ́ àfa ò yàtọ̀ sí comedian
ẹ wá rí pé tèmi bá ń ṣe kọ́mẹ́ kó wá ló wá fẹ́ try láti mú kọ́mẹ́dì wá pé téèyàn lè fi jáfanu ṣáwọn yẹn ni wọ́n mẹ́rí yìí ọlọ́run dákun kó ṣíjú àánú wa ọlọ́run àwọn màláíkà ní ataj'alu fiha man yufsidu fiha torí àwọn ti rí àwọn tó ba bẹ̀jẹ́ rí àtàwọn tí wọ́n tẹ̀jẹ́ lẹ́mẹ̀rí ọlọ́run wá ní inni a'lamu ma la ta'lamu mo máa ń tẹ́ mọ̀ ó wá dá ó wá lẹ́yìn màláíkà anbi'uni bi asma'i ha'ula'i ẹ jẹ́ kí n mọ̀ kọ́ àwọn nǹkan yìí in kuntum sadiqin tẹ́ ẹ bá máa ń tẹ̀ ń wí wọ́n dẹ̀ padà pé la ilma lana illa ma 'allamtana ìmọ̀ òsì lọ́dọ̀ wa o yàtọ̀ sí tó fi mọ̀ wá ká máa yìn ọ́ innaka anta alimun hakim ìwọ lọ́bọ ní mímọ́ ìmọ̀ parí sọ́dọ̀ rẹ̀ ọlọ́run wá ní ya adam ìrẹ́ adam anbi'uhum ìyẹn túmọ̀ sí pé adam fúnra rẹ̀ mu'allimul malaika àfa àwọn màláíkà ni àfa àwọn màláíkà ni ọlọ́run wá ní anbi'uhum abẹ́ni tó kọ́yàn ní tí yóò mọ̀ ṣé kìí ṣàfihàn ni anbi'uhum bi asma'i ha'ula ó yá kọ́ wọn ṣàlàyé fún wọn nírò rẹ̀ ọlọ́run wá ní falamma anba'ahum nígbà wá fún wọn nírò rẹ̀ tán ọlọ́run wá ní alam akul ṣé mi ò wí fún yín ni pé inni a'lamu ma la ta'lamun léyìí tó ń túmọ̀ pé pọ́pọ́ọ̀sì tó fi gbé ádámà kalẹ̀ ìmọ̀ ni ò gbọ́ pọ́pọ́ọ̀sì tó fi gbé ádámà kalẹ̀ ìmọ̀ ni àmọ́ pọ́pọ́ọ̀sì tó fi dá ayé kẹ́lẹ̀ sìnwó ni ó di méjì ó fi mímọ̀ gbé ádámà kalẹ̀ ṣọ̀bù ìmọ̀ wà lẹ́gbẹ̀ẹ́ kan ó tún wá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni kò sí ní tí mo torí ẹ̀dá ènìyàn àtàlìjànú èyí ṣe tó fi fa àlìjànú kún ìgbà wo làwọn àlìjànú bẹ̀rẹ̀ illa liya'buduni bí ìṣèbékẹ́ lè máa sìn mí àmọ́ ìmọ̀ òun jòkó báyìí kásìn lọ́hùn òun náà jòkó báyìí èèyàn lè nímọ̀ kó mọ̀ mọ́ lọ́hùn èèyàn sì lè lẹ́sìn kó mọ̀ nímọ̀ àmọ́ lọ́dọ̀ àwọn àfa àwa máa ń rò pé ọ̀dọ̀ wa ni máa parí sí irọ́ ni ìta máa pọ̀ lọ́dọ̀ àwọn ẹlòmíì rẹpẹtẹ wo tíra yìí aljawahir tafsiri bó bá ń sọ̀rọ̀ science tó ń sọ̀rọ̀ biology tó ń sọ̀rọ̀ geography tafsiri tí ó ṣàlàyé ẹnu yóò ṣe débi pé yóò ya ẹyẹ yóò ya òkè yóò fẹ́ sọ báwo lòkè ṣe jókè yóò sì mú ọ̀rọ̀ àwọn tí wọ́n nímọ̀ nípa olúmu ni yóò bùn wá tó bá débi ọlọ́run ti sọ̀rọ̀ ẹyẹ ṣebí ìgbà tọ́lọ́run bá ń sọ̀rọ̀ oyin kòkòrò oyin ṣebí ń táwa kàn mọ́ ní kòkòrò oyin ìwọ mọye ewé tí oyin ó jẹ kó tó lè doyin ni ṣèbó ó lóye thousands of miles tí oyin ó rìn yóò sì jẹ àìmọye ẹgbẹ̀rún koríko tí ó jẹ millions kó tó lè doyin àwọn kan nímọ̀ rẹ̀ àwa dẹ̀ kéwù àwọn ọmọ yìí ọlọ́run dẹ̀ ti sọ̀rọ̀ oyin nínú Kùránì àwa ọlọ́run sọ̀rọ̀ yàmùyàmù àmọ́ àwọn kan ó sọ ọjọ́ tí yàmùyàmù ó kú wọ́n sọ pé yàmùyàmù tó bá rí báyìí yóò rí báyìí fún ìmọ̀ náà bá débẹ̀ torí pé ntọ́lọ́run fi gbé ádámà kalẹ̀ nìyẹn lọ́lọ́run fi ní karramna bani Adam àwọn ọlọ́run apọ́n ọmọ ènìyàn lé kí la fi pọ́n wọn lé ọ̀rọ̀ mímọ̀ ni o wa amalnahum fil barri wal bahri ìmọ̀ ló gbé wọn gun orí omi ni wọ́n fi rí ọkọ̀ ṣe ìmọ̀ ló ń gbé wọn rìn lórí ilẹ̀ ẹlẹ̀ ni wọ́n fi lè ṣe mọ́tò ó tún wá ní warazakinahum minat tayyibati àwa tún fún wọn lárísìkí minat tayyibati nínú àwọn tó dáa nínú ẹni tó mọ bí tọ́lọ́run fi àrísìkí jù láyé westerners ni ó ní razakinahum minat tayyibati àwọn tí wọ́n lè sọ pé ilẹ̀ ẹbí epo ní bẹ́ẹ̀nbẹ́ ilẹ̀ ẹbí kerosene ní bẹ́ẹ̀nbẹ́ ilẹ̀ ẹbí dísù ní bẹ́ẹ̀nbẹ́ ilẹ̀ èyí ìmbá yìí bẹ́ẹ̀nbẹ́ èyí ẹ̀ bá gáàsì ń bẹ̀ wọ́n sọ eléyìí
ẹ bá gold ńbẹ ibi ẹ bá sílífà ńbẹ ìtọ́lọ́run fi gbé ádámà kalẹ̀ nìyẹn ó wá ṣe wá láàánú pé àwa kéwú nìkan àwa rí nǹkan kan mú jáde kéwú yẹn ní ìsìn náà tó yẹ ká fi tún ayé ṣe ìjà la fi ń jà lọ́tún àti lósì ìrònú àfáà kan pẹ̀lú ìrònú àfáà kan á sì máa fi ayé jẹ́ tó sì já sí pé kó wá lè mú ìrònú tiẹ̀ wá àfáà alágbájá àwọn wí báyìí lọ́dọ̀ tiwọn àfáà tàmẹ̀dùn báyìí làwọn wí wọ́n wá parí rẹ̀ sí wallahu a'lam báwọn àfáà tí máa ṣe nu àwa ní ìsìn wàhálà ni bẹ́yìn ò bá ti gbà tọ̀dọ̀ wa ó ti rí ìbínú ọlọ́run bí ìgbà tó já sí pàwá gan lọ́lọ́run ọba gbé kọ́kọ́rọ́ bínú rẹ̀ lé lọ́wọ́ innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tí wọ́n tẹ́ bá wá ń rí àwọn àfáà tí wọ́n ń yapa ọlọ́run tẹ́ bá wá lọ ń ka àyà yìí àwọn kọ́ o nínú wọn ń bẹ nínú àfáà ni o nínú wọn sì ń bẹ ní gbogbo fíldì míì àmọ́ àwọn tọrọ yìí dáyé lórí jù àwọn scientist ni àwọn ni wọ́n mọ rírì ọlọ́run jù àfẹ̀yí tọ́lọ̀ ń bá yà lórí ibú nù wọn tó o bá rí scientist tí ó bá júwe ọlọ́run nínú mathematics wàá gbàgbé pé o kéwú tó o bá sì rí èyí tí ó bá júwe ọlọ́run fún ẹ lára òkè èyí tí ó bá jọ máa lé inú wọn ọ̀rọ̀ ṣì ń bọ̀ mbẹ́ wọ́n gbà pé scientist àwọn scientist gbà pé scientist tó bá sọ pé kò sí ọlọ́run làákàyè ẹ ti yí ni kò mọ tí ń ṣe mọ́ ó ti ka nǹkan yẹn ó ti yí sódì ṣe bá rí inú àfa náà tí ó ní sánmọ̀ keje ní planet keje lọ́hùn bábọ̀ yìí ṣe rí lọ́wọ́ òun ọwọ́ òun ni gbogbo ẹ̀ wà ṣe mọ̀ pé nǹkan ń ṣé yẹn ló mọ rírì ọlọ́run ọlọ́run bá dáadáa mà bẹ́ẹ̀ fún mímọ̀ àwọn tí wọ́n wá rí i pé ntọ́lọ́run fi dáadáa mà mímọ̀ ni wọ́n wá sáré mímọ̀ yẹn àwa wá ń sáré kùránì nìkan àti fíkíù bàlágà mẹ́ntẹ̀kì àrùd ayé ò wá fálùwà torí pé àárín kẹ̀kẹ́ mú jáde nínú ayé gbogbo tí wọ́n fẹ́ fi ṣe ayé ò sí lọ́dọ̀ wa àwọn àfáà tí wọ́n kọ́kọ́ yà sí díẹ̀ rí wọ́n pè wọ́n ń káfìrí iná sápò mẹ́ ẹni ó kọ́kọ́ ṣe ẹ̀dá ya tí wọ́n lè pè ní pléènì láyé àfáà àlìjáwáhàrí ni àfáà ni àfáà ìsìláàmù ni àwọn àfáà alákatakítí ni wọ́n pè ní káfìrí ló sápò mẹ́ ẹni ó kọ́kọ́ ṣe sọ́júrì láyé àfáà ni Ibn Sina àfáà ni kọ́kọ́ lanu èèyàn báyìí kọ́ sì kọ́ ràn padà àfáà ẹ̀sìn ni wọ́n ń pè wọ́n ń káfìrí ni ẹni ó kọ́kọ́ ṣe táàpù àfáà ni ẹni ó kọ́kọ́ ṣe aago àfáà ni ẹni ó kọ́kọ́ ṣe ṣáná àfáà ni nígbà táwọn àfáà tó kù nílẹ̀ wọn lóko káfìrí pé wọ́n ti dọ̀tá ọlọ́run wọ́n ti ń ṣiṣẹ́ ayé làwọn àfáà yẹn wá sá padà gbogbo iṣẹ́ táwọn àfáà yẹn wá ṣe lẹ̀ àwọn European àwọn wá nílà káyè wọ́n ní káwọn èèyàn lọ stọ́dì rẹ̀ wọ́n wá tú padà sínú èdè tiwọn làwọn bá dọ̀ ní mímọ̀ ayé làwọn bá wà lẹ́yìn àbí tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ mathematics tẹ́ ẹ bá débi algebra ta lẹ́ẹ̀bà ń bẹ́ ṣèbá Abdul Jabbaru lẹ́ẹ̀bà ń bẹ́ tẹ́ ẹ bá ń sọ̀rọ̀ abaculosis Abdul Qasim Ashato bímọ ni lóyìnbó ni wọ́n westernize ó kọ́ ẹ̀ Abdul Qasim Ashato bí wọ́n wá pè ní abaculosis so kò ní lè jọba ti yín rárá lẹ́ni wàhálà ayé la rán ordinary ń ta kanu pépà lákàyè ẹnìkan la fi ń da eru ẹnìkan ti sọ pé ní tí o bá rí báyìí káfìrí ni tọ́lọ́hún ò sì sọ bẹ́ẹ̀ ọlọ́run ti júwe káfìrí ẹnìkan ò sì lè mọ káfìrí tọ́lọ́hún ọlọ́run ti júwe ẹlẹ́bọ ẹnìkan ò lè mọ ẹlẹ́bọ tọ́lọ́hún kọ́lọ́hún kó ṣíjú àánú wa ọlọ́run dáadáa mà bẹ́ẹ̀ àǹbíhùn ó fún wọn nírò ọlọ́run wá ní alam akul ṣé mi ò wí fún yín tá a bá tún wá lọ sínú àyà mi àyà yìí ló jẹ́ àmọ̀ pé ọlọ́run ti dá àwọn kan ṣáájú ádámà
torí pé tá a bá ń sọ ní ìsìn pé gbogbo ọjọ́ orí Ádámà tó lò láyé ò tí ì ju 11,000 lọ kí la fi hàn torí pé Bíbélì sọ bẹ́ẹ̀ làwọn àfáà náà bá gbà ẹja gbé sórí òṣùwọ̀n àní Ádámà sẹ́ ẹnìkan ò mọ iye ọdún tó lò àwọn àfáà wọ́n táàpù rẹ̀ nínú Bíbélì ni wọ́n sọ dàdí wọn ará nẹ́bì ló sọ bẹ́ẹ̀ níbo la nẹ́bì ti wí wọn alẹ́ ọ̀rọ̀ Bùnú Àbáàsì ni níbo ní Bùnú Àbáàsì ti gbọ́ ọ̀dọ̀ àwọn Yahudi ni ibẹ̀ yẹn láti rákòbá tàbá ń sọ sí pé gbogbo gbàtà lọ ń dá Ádámà kò tí ì jẹ́ 11,000 years ṣó bá la káyè mu ṣó bá la káyè mu tó sì já sí pé àwọn ìlú kan wà láyé tó yẹ pé ọjọ́ orí irú Damascus Syria ní Damascus ọjọ́ orí ẹ̀ ti wọ 11,000 years ọjọ́ orí Damascus ní Syria ó ti wọ 11,000 years so tá a bá wá ń dúró lórí pé ẹgbẹ̀rún ọdún kan l'Ádámà ti lò ẹgbẹ̀rún ọdún 11 nísìn ẹnìkan ò mọjọ́ orí Ádámà àfọlọ́hún Ànábì Muhammad ò mọ̀ èyí táwọn èèyàn kà nínú Bíbélì ni wọ́n sọdá díìsù ni wọ́n lọ́ máa nẹ́bì pé kí ni ọ̀yà ń ti ń bẹ lásìkò Ádámà sí Nóà ẹ sì ní Ádámà lò 1,000 years báwo ló ṣe fẹ́ tálì ìyẹn fi hàn yí pé nígbà tóun lò 1,000 years yẹn ló kú sójú ẹ̀ ni wọ́n ṣe bí Nóà generation Àdámíyà ńkọ́ generation Àdámíyà àwọn Ádámà ìntóbi àwọn ọmọ rẹ̀ tó bí ọdún mélòó ni wọ́n lò ọmọ mélòó ni wọ́n bí gbogbo ohun tó yẹ ká fìtì sọ́dọ̀ Ọlọ́run à lọ kọ́pì ọ̀rọ̀ ọ̀nù Bíbélì à pè ládìsù mi ò ní gbogbo àdìsù lọ́rọ̀ Bíbélì o torí Ọlọ́run ò sọ ọjọ́ orí Ádámà torí pé ó mọ̀ pé kò ní wúlò fún wa tó bá rí pé yóò wúlò fún wa yóò sọ so àwa lọ mú ọ̀rọ̀ Bíbélì àwa fi hàn ọjọ́ orí Ádámà àwọn ìyẹn ló wá ń sọ fún wa pé ọjọ́ orí Ádámà ńgbà tí wọ́n bí Jésù ọjọ́ orí ayé pàápàá lọ́dọ̀ wọn kò tí ì ju 5,000 years ńgbà náà so àwa náà wá gbà tán jẹ́ yẹn èyí náà làwa gbà làwa mú dání èyí náà ló bí àrífín táwọn onífá mú dání sọ̀rọ̀ pé kò ṣeé sọ̀rọ̀ pé wọ́n gbà yí pé Ádámù kọ́lẹ̀ dá àkọ́kọ́ lọ́dọ̀ àwọn torí pé àwọn náà ti stọ́dì ayé wàláhì Bíbélì ló sọ bẹ́ẹ̀ Alukurani ò sọ bẹ́ẹ̀ Alukurani jẹ́ àmọ̀ pé ayé ti ń bẹ táwọn kan ti lo bẹ̀rí tá a pa wọ́n rẹ́ ẹnìkan ò lè sóye ìgbà tí wọ́n lò àmọ́ àwọn scientists jẹ́ kó yé wa pé ayé ti wà ní around 4.something billion àwọn ẹlẹ́sìn wa fi ń ṣí 11,000 years ẹ bira yín léèrè àwọn Mercury Uranus Neptune ọdún mélòó làwọn ti wà ń bẹ ẹnìkan ò lè ọ̀gbìngbà táwọn scientists fẹ́ sọ àwọn ní around torí pé wọ́n mọ pàtó àmọ́ wọ́n wo bó ṣe jìnnà sí sori pé wọ́n mọ rírì Ọlọ́run ìntọ́lọ́run wí ni pé innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn tí wọ́n mọ rírì Ọlọ́run àti iṣẹ́ rẹ̀ jù làwọn onímọ̀ tí wọ́n lè sọ ìntẹ̀yìn ẹlẹ́sìn tẹ́ fi ń wọn bí ẹgbẹ̀rún ọdún méje sọdún mẹ́wàá yìí ó ti lé ní 4.something billion years ṣé wọn wá mọ títóbi Ọlọ́run àti rírì rẹ̀ jù wá lọ torí pé ìmọ̀ yẹn ni wọ́n fi ń sọ fún wa yìí Ọlọ́run tún sọ ní Al-Qur'ani ń bomi tá a bá ka Suratul An'am Quran 6 kọ́ lè yín aya 165 ká lè mọ̀ pé Ọlọ́run ti dá àwọn kan rí tí wọ́n sì mọ̀ ló tún wá dá wa ó ní wa huwa alladhi ja'alakum khala'ifal ardi Ọlọ́run abá ló dá yín ló fi yín ṣe àrólé sórí ilẹ̀ fáwọn àwo
kìí ṣàrólé ọlọ́run o ibi tí wọ́n ti gbèrò nù àrólé ọlọ́run lé wa lọ́wọ́ báíbù ni ẹ wá ẹ jẹ́ ká dá ènìyàn gẹ́gẹ́ bí àwòrán ara wa tí wọ́n lọ sọ di àdìfù wípé inna Allaha khalaqa Adama ala suratihi níbi kan wọ́n ní ala surati Rahman wọ́n á tún wá máa sọ mi pé la tadribul wajha ẹ má máa gbáyàn lójú o fa inna Allaha khalaqa al-insana ala suratihi torí pé ọlọ́run dá ènìyàn ní àwòrán ara ẹ̀ ni o ìyẹn fi hàn pé bí ènìyàn ṣe rí lọ́lọ́run rí lẹ́nu wọn làwọn àáfàá bá gbà á tẹ́ bá ti lè gbáyàn lójú ẹ ti gbájú ọlọ́run ṣe rọ́rọ̀ tí ò da àwọn ìrònú yìí àwa ń gbà á sì ń kó sínú Islam léyìí tálùkùránì pé gédé tó bá yé mu ọlọ́run ní ja'alakum khalaifa òun ọlọ́run ló dá yín lárólé ẹ wá rólé fáwọn nǹkan tí wọ́n ti kú ńbẹ ni wọ́n ti ní wa rafa'a ba'dakum fawqa ba'din darajatin ó sì ní káwọn nǹkan ga nípò jà àwọn nǹkan lọ liyabiluwakum fima hatakum láti fi dán yín wò lórí oore tó ṣe fún yín ṣèbóre tí ń bẹ lọ́dọ̀ tiẹ̀ tọ́lọ́run fi dán wọn wò yẹn ṣé wọ́n máa rírì ọlọ́run ló ń wúga lóòfẹ́ rẹ lómi lóòfẹ́ mọ ẹlòmí lóòfẹ́ gbà fáwọn tó yẹ kó o gbà fún olówó jẹ nìkan lọ ó nímọ̀ jù ọ lọ ó gbà fún ṣé wọ́n ló máa rírì ọlọ́run lọ́dọ̀ àwọn westerners tọmọ kékeré kan bá dé lónìí tó bá lóun discover kínní kan wọn á sì recognize ẹ̀ a máa wà á ní recognize olúwẹ̀ á lọ́rọ̀ wèrè ní wí o ọ̀rọ̀ wèrè ní sọ́njẹ́ wo ló bẹ̀rẹ̀ ṣáwa làwọn á máa rírì ọlọ́run ọlọ́run wá pọ́n àwọn òyìnbó yẹn lé tòun ta ìkírun wọn látara ìmọ̀ tọ́lọ́run fẹ́ establish sínú ayé torí pé ara àmọ̀ yẹn ẹ mọ bọ́lọ́run pàdé mbẹ̀ àfi téyìn ò bá mọ̀ dáadáa tó lókù àwọn afá máa ń béèrè kan wọ́n á ní ṣé ẹ̀sìn lèèyàn fi dá ọlọ́run mọ̀ àbí làákàyè wallahi ẹ̀sìn kọ́ làákàyè ni ẹ̀sìn kọ́ la fi dá ọlọ́run mọ̀ ẹ̀sìn ló kọ́ wa bá a ṣe ń sin lọ́hùn ni làákàyè lèèyàn fi mọ̀ lọ́hùn ṣé ẹ dákun ẹ̀sìn wo ló dín ní tó fi mọ̀ pé ọlọ́run ló dá sánmọ̀ ó di ìmọ̀ ó kọ́ wa báwo la ṣe sin lọ́hùn ìmọ̀ kọ́ ló jẹ́ àbọ̀ ọlọ́hun ṣé ni mọ́ máa ń jẹ́ kéèyàn mọ rírì ọlọ́hun làákàyè ni ó jẹ́ kéèyàn mọ ọlọ́hun ó gbọ́ bọ́lọ̀ ń ṣe sọ ni ó ní inna adaynahu sabila imma shakira wa imma kafura làákàyè lágbára ọlọ́run mọ́jọ́ ó dàrú mọ́ wa lọ́wọ́ ni téèyàn bá ní làákàyè kí làákàyè yẹn lè ronú jinlẹ̀ ó lè mọ ọlọ́hun àwọn kan wà nù ayé yìí wọn kírun wọn àmọ́ bá ti ń kírun àmọ́ tí wọ́n bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n mọ̀ sọ ọ̀rọ̀ tí ó mú payà Ọlọ́run dání wọn sì ní yálé ẹlẹ́bọ wọn ní yálé olóògùn wàláàlì wọn kéwú wọn sì lọ mọ́sálásí wọn lọ ṣọ́ọ̀ṣì torí pé wọ́n ní làákàyè nígbà tẹ́ni tí ò kírun tí ò lọ ṣọ́ọ̀ṣì tí ń sọ wípé òun máa ń ẹrú Ọlọ́run kẹ ẹ̀gbọ́n wa ni wọ́n ń pè ní Big Larry Germany ló wà ọlọ́ba wa ṣíjú àánú wò ó lóun máa ń wonder how can someone go to babaláwo everything belongs to God ẹni yìí kò yé ṣe pé ó lẹ́sìn àmọ́ yóò máa béèrè àwọn tí wọ́n pẹ́ eléyìí dá Ọlọ́run mọ̀ làákàyè lèyẹn máa fi mọ Ọlọ́run làákàyè náà lèyàn tó ń fi máa sọnù mọ́lọ̀ lọ́wọ́ tẹ̀lépẹ́tì lọ́lọ́ lànà bisala fi sọ fún wa yìí pé tafakkaru fi khalaqi wala tatafakkaru fi dhati ẹ ronú sí ntọ́lọ̀ ń dá ẹ má ronú sọ́lọ̀ ń parẹ́ tó bá rí èèyàn tó bá ti ń ronú nípa Ọlọ́run pàápàá Ọlọ́run yóò sọnù ìyẹn ló kó bá scientist mi nígbà tó bá wádìí gbogbo àwọn ẹni tó create we want to see him àwa kò ní rí àwa ni this thing is just a natural
ó ti fi ibi tọ́lọ̀ ti ní afala yanzuruna ila al-ibili kayfa khuliqa àwọn tọ́lọ̀ ní ká ronú sí ó ti fi lẹ̀ ó ti ń ronú pa nǹkan mi òyìnbó tí ò fẹ́ já ṣeré tí ó fẹ́ mọ ìmọ̀ wo ló wà lára ẹja àwa kẹrin yìí gbogbo ejò jíjẹ ni sáwọn tí wọ́n lọ hospital fún ẹranko táwọn ò tí ì rèèyàn tọ́jú àní èèyàn ní stroke ẹni tí ó máa ń pa àmọ́ rẹ̀ yóò kọ́kọ́ ní 300,000 lòun gbà kóun tó dáwọ́lé òun gbà 150,000 òun jogún rẹ̀ lọ́dọ̀ bàbá òun ni ẹ̀ẹ́rì inú àfa ẹ̀ẹ́rì inú wòlíì ẹ̀ẹ́rì inú oníṣègùn nígbà táwa sì kéré wọ́n ní wèé gbowó lórí stroke pé tí wọ́n bá tọ́jú èèyàn tán tó bá gbádùn ní wàá in tó bá òun ní ó mú wá ṣe àwa máa rírì ọlọ́nu táwọn èèyàn rò pé stroke yẹn lè ṣe àwa náà kọ́lọ́mọ́jọ ṣe ẹnìkankan wa ṣáwa àfáàdé yẹ pé tó kú bá kú tán ní ìsìn á tún máa jà lọ́jọ́ keje pé òkú wa ni ṣáwa la máa rírì ọlọ́run táwọn èèyàn ronú pàwọn náà kú tọ́lọ́mbá ní innama yakhsha Allaha min ibadihi àwọn tó mọ rírì ọlọ́run tá à ń sọ pé àwọn àfáà ni àwọn àfáà kọ́ nínú wọn ń bẹ nú àfáà gbogbo fídì ìmọ̀ lọ́lọ́run wí ọlọ́run kò ṣíjú àánú wa ọlọ́run ní liyabluwakum fima atakum ọlọ́run gbé yín ga jura yín lọ láti fi dán yín wò lórí tó fún yín ni ó lè fàbúrò lówó ó fẹ́ dán ẹ̀wò bóyá wàá respect àwọn aṣáájú ni ó lè fún kékeré nímọ̀ ó fẹ́ dán ẹ̀wò bóyá wàá pọ́n àwọn tí wọ́n ju ẹ lọlé ó sì fọmọ yẹn náà nímọ̀ ó fẹ́ dán yín náà wò bóyá ẹ̀ fún lápọ́nlé mímọ̀ rẹ̀ l'Al-Qur'ani fi ń sọ fún wa níbi kan nu lọ́lọ́run fi ń sọ fún wa ní Al-Qur'ani yìí pé fa amal insan ṣé ẹ̀rí ọmọ ènìyàn ni idha mabtalahu rabbuhu tọ́lọ̀ ń bá ń dán wò lọ́wọ́ fa akramahu ọlọ́run wá fi sípò àpọ́nlé ó fún lápọ́nlé wa na'amahu ọlọ́run tún wá dé lára fa yaqulu rabbi yóò wá máa ṣe fáàrí pé rabbi akramen ọlọ́run pọ́n alẹ́ ní bí yóò bá pọ́n alẹ́ yóò tẹ́ nígbà tí wọ́n fi yàn jẹ ìmáàmù tí ń ṣe fáàrí wípé ipò tí wọ́n fi wá sí ipò àwọn àgbàlagbà ni tá a bá ṣépè fún yàn yóò mọ̀ yàn tá a bá ṣàdúrà fún yàn yóò mọ̀ yàn ìwọ lè ṣàdúrà fún yàn kó mọ̀ yàn mélòó ló ṣe tó ti gbà nínú ilé ara rẹ̀ eléyìí ọlọ́run fi dán wa wò ní gbogbo òpò tó bá bò wá àdánwò ni ó ní tá a bá wá dán ọmọ ènìyàn wò akramahu afisáyọ̀ àpọ́nlé ayé ń pọ́nlé wa na'amahu ó tún wà nínú kẹ́ yakulu rabbi ìwà ni rabbi ọlọ́run akramani ọlọ́run ló pọ́n mi lé ọlọ́run ló fi mí síbẹ̀ bẹ́ẹ̀ yóò bá pọ́n alẹ́ yóò tẹ́ ìwọ kọ́ ló wí èyí hùn ọlọ́run ni ó sọ bẹ́ẹ̀ ó ní wa amma idha mabtalahu tọ́lọ́run bá tó wá dán wò lọ́nà kejì la ilaha illallah wa amma idha mabtalahu faqadara alayhi rizqa tọ́lọ́run bá tó wá dán wò tọ́lọ́run ní kó mọ kírírí jẹ mímu rẹ̀ kó mọ nara tán yakulu rabbi lòun náà bá ma ní ọlọ́run o èyí pọ̀ o ahanen ọlọ́run dẹ̀ kàn mí lábùkù báyìí ọlọ́run wọlé dẹ̀ fa o wọ́n dẹ̀ ń yẹ pẹ́rẹ́ o báyìí ọlọ́run dẹ̀ ń wo òun níran ọlọ́run ní kálá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ èyí tó rò pa apáhùn léhùn apáhùn lé adánwò ni gbogbo ẹni tán fún ẹ pàápàá nílùú wa ń bí lẹ́pẹ́ yìí béèyàn bá ti joyè kékeré kan báyìí ó ti dọ̀lọ́hùn àwọn tí wọ́n jẹ́ lánàá dà bí wọ́n ti kú wọ́n ti lọ ẹni ó jẹ́ lè ní ṣé kò ní lọ ni tẹ́bítẹ́ bá ti wá joyè ẹ wà ríra yín bí ọlọ́hun ẹ ní mẹni tó jù yín lọ mọ́ ọlọ́run fi ń dán wa wò ní gbogbo ń ta ní ẹni ó ní mọ́tò àfi dán wò ní tó bá wà wọ́n ọlọ́run a lè gba mọ́tò díẹ̀ káfẹ́ lómi ó lè jẹ́ni tó ṣe fáàrí sí ní òwò ara mọ́tò yẹn gbà téèyàn bá ní problem kí ló kọ́ lọ́hùn yóò tún wá ara ńlàkúrà yóò tún wá máa gbé lọ gbé bọ̀ lójú rẹ̀ ó sì máa banújẹ́ rẹ̀ ọlọ́run má bà wá nújẹ́ oníkálukú wa ká dákun ká ṣe jẹ́jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run sọ fún wa pé a ṣe bẹ́ẹ̀ láti dán yín wò lórí ń ta fún yín
tẹ́lómi bá ti nímọ̀ kékeré báyìí kò mọ àgbà mọ́ akéwu ni àwa lọlé kéwu la ilaha illallah kò mọ àgbà kò mọ kékeré mọ́ Ọlọ́run wá ní inna rabbakum sari'ul iqabi ṣẹ̀rọ Ọlọ́run ọba yín o sari'ul iqabi ọba tí máa tètè jẹ̀yàn níyà ni o ọ̀rọ̀ yìí pé mò ń bọ̀ Ọlọ́run kò yá lógún ọdún ọ̀rọ̀ kọ́rọ̀ ni sari'ul iqabi ọba tí máa tètè jẹ̀yàn níyà ìyà Ọlọ́run kì í pẹ́ nínú yàrá rẹ̀ òwú wà mí Ọlọ́run á dẹ̀ sáré jẹ ẹ̀yà mẹ́ wà á dẹ̀ fẹsẹ̀ gbà á tí wọ́n fún rẹ̀ á mọ̀ pé mo ṣe kinní kan ó ní wa innahu lagafuru rahim tòun ti bẹ́ẹ̀ náà aláforíjì aláàánú ni o Ọlọ́run má fìyà jẹ wá o ṣíjú àánú wa o àyà yìí ló jẹ́ àmọ̀ wípé Ọlọ́run ti dá Ádámù Ọlọ́run ò sọ̀gbà tó dá ó sì rí pé àwọn sáyẹ́ntìsì ò sọ fún wa wípé àwọn ò gbà pé ìgbà tí àwọn ẹlẹ́sìn láyé bẹ̀rẹ̀ yẹn wọn ò fara mọ́ wọn sì gbà pé gbẹ̀yẹn l'Ádámù bẹ̀rẹ̀ àmọ́ wọ́n ń jẹ́ kó yé wípé àsìkò tẹ́ wíhun àwọn orípa ẹ̀dá kan ń bẹ táwọn bá pàdé tọ́jọ́ orí wọn jù yíhun lọ tó sì tún túmọ̀ sí pé àwọn ẹ̀mí ń bẹ wọn tí ì bá a pàdé tí wọn ò tún bá a pàdé lọ́jọ́ iwájú kódà nínú newspaper kan wọ́n gbà pé Australian newspaper ni wọ́n ní caption the news to the effect that Australians were the first occupants of America náà pé o wọ́n sọ pé of the world first occupants of America kí wọ́n lè mọ̀ pé ìmọ̀síkú ńlẹ̀ táwọn kan sì wá ó ní with red to the Australian aborigines the scientists believe that they have been living here for at least the last 40,000 years ẹ̀yin wá ń sọ pé Ádámù ọjọ́ orí ẹ̀ kò tí ì ju 10,000 years lọ nínú tí ọ̀rọ̀ Yehudi àti bẹ́ẹ̀lì gbé wá làwọn àfa Islam gbà ìwọ náà jẹ́ àṣì Ọlọ́run dá Ádámù ó lò 1,000 years ó dá Nóà ó lò 1,000 years ó dọdún mélòó ó di 2,000 years nígbà tí ó fi dórí Ànábì Musa ó ti ń lọ sí bíi 4,000 years something nígbà ó dórí Ànábì Isa ó ti ń wà ní 5,000 years wá ṣì mọ́tà Ànábì Muhammad ṣáà mọ́ ń tà ń sọ ìyẹn fi hàn pé gbogbo àtọ́lọ́ ń dáadáa mọ̀ lọ́dọ̀ wa ò tí ì ju bíi 7,000 years kò tí ì wọ 10 torí pé a lọ gba ọ̀rọ̀ Bíbélì wa tálùkùránì sì ti kì wá nílọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lan tarda anka al-yahudu wala an-nasara hatta tattaba'a millatahum qul inna huda Allahi huwa al-huda لئن اتبعت آواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير لين القرآن تبا لو تẹ̀lé wọn èmi Ọlọ́run ó pa yín tì ó sọ bẹ́ẹ̀ fún Muhammad sallallahu alayhi wa sallam àwọn eléyìí wọ́n sọ pé àwọn èèyàn là kọ́kọ́ ẹ̀dá o wọ́n láwọn ti bá orí pa àwọn ẹ̀dá kan pàdé ńbẹ̀ tí ó jásí pé fúùtù wọn báyìí tí wọ́n kọjá ń bẹ̀ nígbà tí wọ́n sọ iye nọ́mbà àwọn táwọn rí ìrìn ẹsẹ̀ wọn tó kọjá wọ́n láwọn rí 912,500 footprint tó rìn kọjá tí wọ́n kà á wọ́n dẹ̀ gbà pé along with thousands artifacts believe that have been 13,000 years ìyẹn tún jọjọ́ orí tá a dá mọ̀ lọ tí wọ́n rí pé àwọn ẹsẹ̀ yẹn ó dàgbà wọ́n rìn ọgbọ́n tí wọ́n sọ àwọn ọjọ́ orí ẹsẹ̀ yẹn ní tó fi dàgbà ju ọjọ́ orí tá a fún Ádámù lọ ó jẹ́ 13,000 years àwọn àpá ẹsẹ̀ tí wọ́n rí ìyẹn fi hàn wípé ọ̀rọ̀ Yehudi àti Nasara tá a lọ gbà ní òjì á lè kakuléètì ayé dáadáa
ó rí pé àwọn scientists ò ní yẹ sọ yìí pé ádámọ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ kan wá sọ fún yín pé 10,000 years ni wọ́n dúró lórí ntẹ̀yìn ẹlẹ́sìn ń wí wọ́n láwọn bá àwọn ẹsẹ̀ kan pàdé tọ́jọ́ orí wọn tó fi dàgbà ju ntẹ̀ ń pè níbẹ̀rẹ̀ ayé ẹni tẹ́ ló bẹ̀rẹ̀ ayé nì ó jẹ́ 30,000 years tó fi dàgbà ju ọjọ́ orí rẹ̀ lọ sọ pé wọ́n mọ rírì Ọlọ́run ni pé Ọlọ́run ju bá a ṣe pé lọ. so yẹn fi hàn wá rí i pé tó bá já sí pé oldest cities àwọn lára àwọn oldest cities in the world náà ni Damascus Syria wa 11,000 years ṣe rí i pé yẹn tuntun fẹ́ẹ́ dàgbà ju Ádámù bí ọdún mélòó kan kí ló dé táwọn ẹlẹ́sìn tá a fi Al-Qur'ani lẹ̀ tá a wá lọ gba gbogbo ohun tí ò dá wá sínú ẹ̀sìn yìí nítorí ẹ ká mọ̀ ni pé ẹnìkan ò mọ̀ gbà tọ́lọ́run pinlẹ̀ ẹ̀dá ẹnìkan ò mọ̀ gbà tọ́lọ́run pinlẹ̀ ẹ̀dá àmẹ́nu pé àwọn eléyìí wọ́n ń rí orí pa àwọn ẹ̀dá kan tó ti lọ tó ti lọ tó ti lọ kọ́lọ́n kó ṣíjú àánú wa ọ̀rọ̀ tí mo sọ ní ìsìn wàá gbọ́ eléyìí wọ́n ní 40,000 years wọ́n wá ní a recent archaeological find rather suggest that as soon as the human reached the Homo erectus stage in the evolutionary process believed to be 176,000 years. 176,000 years àwọn tí wọ́n rí pé years ago wọ́n ní the same Homo reached Australia. àwa dẹ̀ ń sọ wípé Ádámọ̀ ìgbà tó bẹ̀rẹ̀ àlọ́ ń ṣí ti Bíbélì wí bẹ́ẹ̀ ìrònú bíṣọ́ọ̀bù kan ní. ẹ rí i pé mo sọ orúkọ bíṣọ́ọ̀bù náà jò ní láwọn tí wọ́n gbà tí wọ́n gbé wá bẹ́ẹ̀ sáyẹ́ntìsì wá fẹ̀yìn ẹlẹ́sìn ńlẹ̀ wọ́n ń fi yín ṣe yẹ̀yẹ́ pé àwọn eléyìí ní gbàtáyé bẹ́ẹ̀ tọ́lọ́ ń bẹ̀rẹ̀ dídá Ádámọ̀ kò tí ì tó 100,000 ọdún mẹ́wàá ṣe mọ̀ pé àmọ́ ń tà ń ṣe àwọn kan wà máa pàtàn pé Orunmila lolódùmarè rán wa ó wá mádìyẹ kan dání pẹ̀lú àgbàdo wọ́n wá dàálẹ̀ ó wá ń fẹsẹ̀ tán lẹ̀ nílẹ̀ wá ń fẹ̀ nílẹ̀ ń fẹ̀ ẹni tó sọ pé ìsìláàmù ẹ̀sìn tòkúbọ̀ ni ẹ̀sìn abọ̀rìṣà ẹ̀sìn kí lóhun bẹ́ẹ̀ ni lámúrúdù kan ló sá kúrò Mẹ́kà ńgbà tọ́lọ̀ ń gbà lu Mẹ́kà tánàbí gbà lu Mẹ́kà pé kàkà kékeré má jẹ ṣèṣe ló ń gbóríṣà bọ̀ ń bí ẹ bọ́ ṣàlárúbọ̀ náà lè bọ́ la ilaha illallah. láàfin máa béèrè ọmọ ọdún mélòó kan l'Ọ̀rúnmìlà tó bá jẹ́ Ilé-Ifẹ̀ ló ti ṣẹ̀ Ilé-Ifẹ̀ is just 2,500 years. àwa máa lọ máa fi wé ànábì Ibrahim wípé ẹnìkan Oòduà yẹn àdúrà ni lórúkọ tó ń jẹ́ ní Kaaba òun ló mójútó kàlà Yorùbá fẹ́ràn irọ́ púpọ̀ Ọlọ́run ló mọ bí làákàyè wá ẹ̀dẹ̀ irọ́ náà la fi ń ṣayé irọ́ ní Yorùbá ló fi ń sáàfù House of Senate irọ́ ni ó fi sáàfù House of Rep irọ́ ni ó fi sáàfù l'Assembly irọ́ ni ó fi ṣe Yorùbá Nation irọ́ àfikọ́ Ọlọ́run ó là wá Ọlọ́run fúnra ẹ̀ lọ́ba tó ní ìmọ̀ jùlọ kọ́lọ́run kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa kọ́lọ́run kó ràn wá lọ ẹ rí i pé asọ́njì ó ní pé Ilé-Ifẹ̀ ọjọ́ orí rẹ̀ kí la ní kojú a ní 2,500 náà ni a sì sọ àwọn ìlú kan tí wọ́n dàgbà jù l'Áfíríkà lára àwọn ìlú tí wọ́n dàgbà jù lágbàáyé tó bá yẹ pé ibẹ̀ láyé ti fẹ̀ lọ Syria dàgbà jù lọ Damascus 11,000 years old ní Damascus Aleppo ní Syria 8,000 years ni
Babylon ní Lebanon 7,000 years ni bẹ́ẹ̀ na Argos ní Greece 7,000 years ni gbogbo àwọn eléyìí ni wọ́n ju Ilé-Ifẹ̀ lọ wọ́n ṣe wá tàn láti Ilé-Ifẹ̀ kárí ayé. Athens ní Greece 7,000 years ni bákan náà Susan ní Iran 6,300 years ni bákan náà Irbil ní Iraq tí wọ́n ń pè ní Kurdistan 6,000 years ni wọ́n tó fi ju Ilé-Ifẹ̀ lọ. So bákan náà tíyẹn bá wo Sidon ní Lebanon 6,000 years ni Ilé-Ifẹ̀ sì ń jẹ́ 2,500 years. Plovdiv ní Bulgaria 6,000 years ni bákan náà Varanasi ní Indian 5,000 years ni. Sùkọ́lọ̀ kó ṣàánú wa kí Yorùbá wa máa ní Ilé-Ifẹ̀ ibẹ̀ láyé ti fẹ̀ káàkiri irọ́ ńlá ni lóòótọ́ Áfíríkà ti ń bẹ tó ti ń jẹ́ Áfíríkà more than 30,000 years tó o bá sì wo èdè tó wà láyé almost 6,000 languages ni 3,000 nìkan sọdọ Áfíríkà nìkan kọ́ńtínẹ́ǹtì kan 3,000 languages ló wọlé síbẹ̀ wọ́n tó wà Nàìjíríà nìkan almost 250 something ló wà Nàìjíríà Áfíríkà 3,000 làwọn èdè tí wọ́n ń sọ ń bẹ̀ gbogbo ayé 6,000 ni Áfíríkà nìkan kó 3,000 nínú èdè. Àwọn tí wọ́n pè ní mother of the universe gbọ́dọ̀ gbà kílẹ̀ ń pè in tí wọ́n jẹ́ kan sọ bẹ́ẹ̀ ni pé wọ́n fẹ́ tú alikebula tó ń jẹ́ alikọbail kọbílà ìtumọ̀ kọbílà ni ìran ìdílé tó wá ń spread tó bá ní kọbílà tú Yorùbá kọbílà tú Ìjẹ̀ṣà ìran ni tó bá ní kọbílà tú Yorùbá ìran kọbílà ni àwọn wá bìlì pé torí pé ó ti jẹ́ kọbílà yẹn òun ló bí gbogbo nǹkan alikọbailu ni wọ́n sọ di alikebula òyìnbó nílà káyè púpọ̀ bó ṣe mú Éésà tá à ń pè ní Ìsá Èṣùà tó lọ latinize ẹ̀ kó lè mọ westernize tó sọ di Jesus tó sì jẹ́ ti pé nú èdè Híbúrù kò sí lẹ́tà J. Ànábì Ìsá fúnra rẹ̀ ọmọ Áfíríkà ni ìyá Ànábì Ìsá nígbà táwọn èèyàn ṣe wàhálà lọ títí ọmọ South Sudan ni wo àlà tó wà láàrin South Sudan sí Egypt ó rí i pé black ni wọ́n ń bẹ̀. Bàbá rẹ̀ ni wọ́n gbà pé kò dúdú kò sì funfun òyìnbó tún lo agbárí wọ́n gbé ère Jésù ní funfun láti fi sọ pé àwọn pàtàkì ju gbogbo ẹ̀dá ayé lọ. Wàláálí tó o bá dé Palestine wọ́n dúdú wọ́n funfun wọ́n dúdú wọ́n funfun àmọ́ wọ́n fẹ́ máa pe ogbón tó dá sọ́dọ̀ ara wọn àníyá Jésù ṣe tó o bá gbá rìsáàsì dáadáa South Sudan nígbà táwọn èèyàn ṣe rìsáàsì South Sudan ń bẹ̀ yẹn Ọlọ́run wọn bá ṣe Áfíríkà ní ibi tí Ọlọ́run parí oore sí tó já sí pé gbogbo àwọn tí wọ́n wà lókè lọ́hùn wọ́n wá sọ̀kalẹ̀ wá bẹ̀ láti wá kó wọn lẹ́rú láti lọ́ọ́ fi jẹ́ kí ìlú tí wọ́n lè ga níbo làwọn òòṣà wà níjọ́ náà níjọ́ tí wọ́n ń ṣe ni àwọn tí wọ́n lè ṣépè fúngi tígi ó wó lulẹ̀ lẹ́ẹ̀kan náà níbo lògún wà níbo lọ̀bàtálá wà níbo lọ̀rúnmìlà wà níbo lọ̀ṣun wà odò Ọ̀ṣun ẹjẹ́ àkó ń di irọ́ èyí tó dá wa lójú ni pé Ọlọ́run ló dá ayé àtọ̀run kẹ́nìkan á máa ní Ilé-Ifẹ̀ ló ti bẹ̀rẹ̀ bí ìgbà tá àwọn ayé ń fi wá rẹ́rìn ni
Áfíríkà ti pẹ́ lóòótọ́ kìí ṣe ìjọ tí Áfíríkà sì ń bẹ kò sí Ilé-Ifẹ̀ aláàsọpọ̀ ọjọ́ orí Áfíríkà almost 30,000 years ni àmọ́ ọjọ́ orí Ilé-Ifẹ̀ 2,500 years. Àdẹ̀mọ̀ pé àwọn èèyàn ń sọ̀kalẹ̀ wá ní wọ́n ń sọ̀kalẹ̀ aginjù ní gbogbo bẹ̀ kó wá ń sọ̀kalẹ̀ wá ni wọ́n ń débẹ̀ làwọn èdè oríṣiríṣi ń bára wọn pàdé. ṣe bá rí ọba kan nínú àwọn ìjọ tó láwọn làwọn gba Odùduwà láyè nígbà tó dé táwọn fún nílẹ̀ Ilé-Ifẹ̀ táwọn ò padà síbẹ̀ mọ́ fídíò rẹ̀ ń bẹ Ọlọ́run kó ṣíjú àánú wa ṣe dáadáa fún wa o. Alukur'an òun náà ni ìwé tó dáa jù láyé tí ó sì lẹ́gbẹ́ tí ìwé kankan ò sì lè bá láyé àti lọ́run. Ọlọ́run dákun wọlá Kur'an jẹ́ káyé wọ́n dá o. báwọn bàbá wa ti máa dá wákà wọ́n ní wọlá Kur'an jẹ́ kí tèmi ó dára wọlá Kur'an jẹ́ kí tèmi ó dára mama jẹ́ kí tèmi ó bàjẹ́ o lọ́la Kur'anu wọ́la Kur'anu jẹ́ kí tèmi ó wọ́la Kur'anu jẹ́ kí tèmi ó dára wọ́la Kur'anu jẹ́ kí tèmi ó dára mama jẹ́ kí tèmi bàjẹ́ lọ́la Kur'anu wala Qur'anu jẹ́ kí tàwa ó dára. àdúrà bá Maulana mudirul markaz Allahumma ya man shafaita Ayuba wa kashafta durra Yaqub ishfi kulla maridin yata'allamu wa la yatakallam Allahumma inna nas'aluka shifaha li shaykhina habibillahi Adam Abdullahi Lilori wa li kulli ruhin ajasat 'ani an-nawm bisabab al-marad rabbi arih thumma awwil ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير لقد جاءكم لإيلاف إن أعطينا فاتحة بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك ونار إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن شاء الله تعالى pẹ̀lú ògùlọ́dọ̀ Ọlọ́run gbogbo ń tà ní ojú ìṣẹ́jú mẹ́wàá torí a gbọ́dọ̀ kú lórí ètò bí aago mẹ́wàá àbọ̀ tó lù pẹ̀lú ògùlọ́dọ̀ Ọlọ́run aṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n jẹ́ aláàánú sínú ìgbésí ayé iṣẹ́ Ọlọ́run tá à ń jẹ́ Olúwa Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò yín bá wa ṣe dáadáa fún wọn látòrí bàbá wa Adégbìtẹ́ Ọlọ́run bá wa ṣíjú àánú wò wọn bàbá wa Bọ́lágadé Al-Ma'ruf Ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn Ọlọ́run dákun má dá wọn dára wọn lọ́lá la ilaha illallah bákan náà bàbá wa Adio ẹnjìnìà Odùọlá Ọlọ́run bá wa ṣíjú àánú wò wọn àfáwà Sa'idu Kakawa àfáwà Abubakar Jamaluddin kárí gbogbo àwọn àfáwà Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín wọ́n fẹ́ nìkan kan lẹ̀ àfáwà Fẹ́mi Olúyẹmí Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín wọ́n bá wa ṣe dáadáa fún yín má fẹ́ nìkan kan lẹ̀ nínú wa o lọ́lá la ilaha illallah Muhammad Rasulullah bákan náà àfáwà Ògúnbíyì Ma'ruf Ọlánrewájú Ọlọ́run bá wa ṣe dáadáa fún yín lọ́lá la ilaha illallah bákan náà alájà wa Adérẹ̀mí Basirat Adéọlá Ọlọ́run má fi yín lẹ̀ nígbà kankan Ọlọ́run bá wa ṣíjú àánú wò yín
kó bá wa gbọ́rọ̀ yín sẹ́sọ̀ kárí gbogbo àwọn tí wọ́n máa bá wa dá sí ọ̀rọ̀ wa yìí olú ọlọ́run dákun bá wa dá sọ̀rọ̀ tí yín náà má dá yín dára yín o wọ́n sì dá yín lágara o lọ́la la ilaha illallah àfáwà àlàbá yìí káàdì Christ ọlọ́ba aṣíjú àánú wo báwọn kógun ti le tó ọlọ́mọ jẹ́ kógun gbé lọ ọlọ́ba fi jẹ́rí ọ̀tá oníkálukú wa náà ṣíjú àánú wò wá ṣe dáadáa fún wa gbogbo àwọn olùrànlọ́wọ́ ọlọ́ba àràn yín lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń wò wá ọlọ́ba má gba ojú lọ́wọ́ yín má sì gba etí tẹ́ fi ń gbọ́ wa má wàá gba ọwọ́ má gba ẹsẹ̀ ọlọ́mọ wa já kú lójijì ẹrú ọlọ́run nínú àwọn èèyàn wa náà tí wọ́n lọ ọ̀dọ̀ ọlọ́run àfàwà Ismail Akínbádé ọlọ́ba aṣíjú àánú wọn àlìjẹ́nà ọlọ́ba fi ṣe sàárà fún wọn ibi tọ́rọ̀ wọn bá kù sí ọlọ́ba túbẹ̀ ṣe gbogbo tí wọ́n fi ilẹ̀ ọlọ́mọ fọwọ́ bànújẹ́ kan la ilaha illallah bákan náà àfàwà Abdulhakeem Al-Ghali ọlọ́ba aṣíjú àánú wọn náà ọlọ́ba ṣe dáadáa fún wọn bismillah qul huwallahu قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد láàrin pé a máa gba ìpè a máa fi lè ṣàdúrà alájà ọmọtọ́lá ní adéọlá abdulaziz ọlọ́mọba mi ṣíjú àánú wòye wọ́n fi yín lẹ̀ nígbà kankan wọ́n da yín dára yín lọ́la la ilaha illallah bákan náà ọlá rẹ̀ abu aliya ọlọ́run níjó bàjẹ́ o adémọlá murtala ọlọ́mọba aṣèdára fún yín abesunusi ọlọ́run níjó bàjẹ́ adémọ afáwa ahmed badrudin ọlọ́mọba aṣíjú àánú wòye ẹni ọlá ọlọ́mọba àjẹkọ́lá túbọ̀ máa pọ̀ nù ayé yín bákan náà ajá fatima abdulawal ọlọ́mọdé ọ̀rọ̀ yín rú o bákan náà àfàwà abdulaziz abdulwahab alaba ọ̀rọ̀ yín ò ní dàrú láéláé miftahudeen abdulrasaq ọlọ́ndàkùn bá wa ṣíjú àánú wọ̀nyí ìdòwú ọlánríwájú abdulkadir ọ̀rọ̀ yín ò ní dàrú askin may ọlọ́mbà mi ṣíjú àánú wọ̀nyí o la ilaha illallah bákan náà adégbóyè afis afghan ọlọ́mọdékọ̀rọ̀ yín dàrú aṣíwájú kasim ọlọ́mbà ṣíjú àánú wọ̀nyí mariam kẹ́hìndé ọ̀rọ̀ yín ò ní dàrú la ilaha illallah bákan náà abiola ṣàbí ọlọ́mọba aṣíjú àánú òyìn o yusuf adébọwálé nurudeen ọlọ́wọ̀n ní yọ ọmọlẹ̀ kó nu ayé yín kò ní yọ ọmọlẹ̀ kó nu ayé tiwa náà alhaji àyànfẹ́ olúwa ishauddin ọlọ́ndàkùn ìfẹ́ ọlọ́mọjọ kó nu ayé yín mọ́jọ kó nu ayé tiwa náà ajá sherifa ta aramide abdulkareem ọ̀rọ̀ yín ò ní dàrú sherifa abiyi ní jẹ́bẹ́ ọlọ́mọba fi yìí sí yín lára mọ́gbà ọlá kó ń bẹ́ o karimu àpọ́nlé ní mẹ́bẹ́ alápọ́nlé ọlọ́mọba àfàpọ́nlé sínú ayé yín kó fi sínú ayé tiwa náà lọ́la la ilaha illallah fáwa prince ọlátúnjí òṣùpá george ọlọ́wọ̀n ní jẹ́ òṣùpá yín ọlọ́wọ̀n ní jó wọ́ọ̀kùn tiwa náà ní wọ́ọ̀kùn lọ́la la ilaha illallah bákan náà ẹni fáwa pé akóredé abdulwahab ọlá mímọ́ àwọn àbúrò mi nu ọlọ́wọ̀n ní jẹ́ kọ́rọ̀ yín dàrú àwọn àfa dáadáa ọlọ́wọ̀n ní bá dáadáa yín jẹ́ àfáwa akálà abdulfata ọlọ́mọba aṣíjú àánú wọ̀nyí àfáwa munas dibu ẹja lónìbù ọ̀rọ̀ yín ò ní dàrú o ọ̀rọ̀ yín ò ní dàrú o tiwa náà ò ní dàrú olúwa ṣẹ́gun ọlásùnkànmí rahim ọlọ́ndàkùn ọlá yóò máa súnkàn yín ọlọ́run máa jẹ́ kó wọ́n súnkàn àwa náà bákan náà ọ̀dà pé ibi tí mo rí ọkọ̀ ọ̀hún dénú ọlọ́ba àṣetẹ́dá fún ní kálukú wa àfáwà àfíìs àyìnlá abdulgafar ọlọ́ndàkùn bá aṣíjú àánú wòye bákan náà owó fẹ́ tí armani rishwe ọlọ́ba àṣetẹ́dá fún yín àfáwà asis yusuf ọlọ́ba àṣetẹ́dá fún yín salamu alaykum. Salamu alaikum. Naam, talib ko wala tibo. Naam. Naam, naam. Naam, alhamdulillah. Allahumma amin. Wallahi ọ̀rọ̀ làákà ẹlẹ́sọ lélẹ̀ tí ò lábà wọn ná lélẹ̀ tó yẹ kó máa jẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ mọ̀ nípa ìrìn àjò àwọn ẹ̀dá gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ gbé ẹ̀sìn ìdàrú àti ìwọ̀n lókù náà ti fẹ́ rẹ̀ òun náà lọ rẹ̀ máa ń lórí. Bàbá ọ̀nà tó sàlámù kọ́ làwọn. Orí tó lọ sí fún ìsìlámù pọ̀, ọlá tó lọ fún ìsìlámù pọ̀, ìkẹ́ tó lọ fún ìsìlámù pọ̀. Masha Allah. Ó dàbí ní àtọ́tẹ́tẹ̀ kan lóhun tí ń ta lọ sílẹ̀ ń báyìí. Ilé àtúntò lọ máa ní pé àwọn ọlọ́pàá kan pé tó lè yín wà ní ìzẹ́ tí wọ́n yà. Àbí bẹ́ẹ̀ kọ́. Masha Allah, Masha Allah. Bàbá wo àwọn àyíkú tó lọ bá wọn wí àti ìdásí tó lọ sọ àdáwọn àti wọn. Bẹ́ẹ̀ni. Àdìgbò náà gbà
ń wò lọ́wọ́ lórí ìpìlẹ̀ ẹ̀dá yìí wàhálà wọn mórí ní ewu pọ̀ wàhálà rọ́bìlì kábà inú ṣe ń dùn sí pé ó ti yẹ kí mọ́ lọ nìyí ọ̀pọ̀lọpọ̀ ti bìlíìfù pé kéwù làwọn fẹ́ fi mọ́ lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ ti rò pé kébù ìyá làwọn fẹ́ fi mọ́ lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ ti rò pé bóyá gàdégàdé tó yẹ kó lọ́hùn bá lóhùn kó rọ ní ìgbéraga lórí ní ẹ̀rọ kó fẹ́ fi mọ́ lọ́hùn ó pè é pẹ̀lú báwọn àbá ìfà ní láńkọ́ kọ́bà ìdání ìgbéra yìí ó ní láti jazakumullahu khair ọlọ́run bá aṣọ àlékún dáadáa fún ẹ àmín ya Allah àmín ya Allah àmín ya Allah ọlọ́run bá ìmọ̀ tó ọ̀rọ̀ bá ọ̀rẹ́ lọ àmín ya ìmọ̀ náà lọ wá arápọ̀ ìgbà ọ̀pọ̀tẹ̀ ìdí láàká ètò tí ó sì pé ó búyàn kan ó lálé rẹ̀ kan ó láàrin rẹ̀ kan ó sì yẹ fún àwọn àsọyé ọ̀rọ̀ àgbọ̀yé ọ̀rọ̀ àjọpọ̀lọpọ̀ ibi tó kù sí ní kí ni náà gbọ́ kí ni gbọ́ ìkọ̀rẹ́ẹ̀tì kí ni náà gbọ́ kọ̀rẹ́ẹ̀tì tó bá jí ìlú ìdíjẹ́ fáìlì náà kọ̀rẹ́ẹ̀tì nítorí fún ọmọ pàtó délé síríkì Masha Allah yọmọ wọ́n bàbá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni Masha Allah jazakumullahu khair baba Allah aṣọ àlékún dáadáa àmín assalamu alaikum assalamu alaikum assalamu alaikum Masha Allah ta ló ń pè wá láti bọ́sà wa iyyakum na ẹ má bínú ta ló ń pè wá láti bọ́sà naam ó kọjá nǹkan tí ẹ̀ tó bọ̀lọ̀ máa sọ wípé ọya aráàtẹ̀ tó máa lè lórí ẹ̀ ìkọ́ nígbà tí àwọn Yorùbá tó ti pẹ́ láti ilé ìtẹ̀wá àgbẹ̀ ẹlẹ́sẹ̀ máa ń ní márùn-ún òun ló fẹ́ yẹ̀pẹ̀ káàkiri nínú ìlú àgbẹ̀ ẹlẹ́sẹ̀ márùn-ún níbi pé kìíní níbi tí a wá padà rí àwọn ìlú tí wọ́n dé ẹ̀sìn ìsìnkú tó di pé ìtẹ̀gbẹ́gbẹ́ ọ̀rẹ́ ìsìnkú tó kí la tó fẹ́ gbàgbọ́ébù bí ẹ̀ bá jẹ́ ni tó jẹ́ kó ní ìgbàgbọ́ nípa wọn wọ́n yẹ kó fọwọ́ bójú ni pé a irú ti dùn òní tó tọ́sẹ̀ kọ́ńtẹ̀ǹt nílẹ̀ ilẹ̀ ń bí níbi táwọn ti ta oúnjẹ àwọn ìyá ti ta oúnjẹ àwọn ẹ̀sìn nǹkan tí bẹ́ẹ̀ sì ni láyé ọ̀fọ̀ gbòdì ọ̀sẹ̀ pẹ̀lú. Naam, jazakum. Naam. Jazakumullahu khair. Amiza. Jazakumullahu khair. Jazakumullahu khair. Àfáwọ̀ ẹja ló ní búlásì lu Germany ọlọ́mọba aṣíjú àánú wò yìí. Ohun wọn yẹn mo padà fi dá mọ̀ wípé ẹja ló ní búlé léyìí ọlọ́wọ̀n ní jó dàrú fún yín. La ilaha illallah Muhammad Rasulullah. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Gbogbo àwọn tá láǹfààní àti dákọ̀ wọn àtàwọn tí alájà Ọmọwùnmí ní ọlọ́mọba aṣíjú àánú wọn kó bá wa ṣe dáadáa fún wọn. Àfáwà Ridwan Bódìjà ọlọ́mọba wa ṣe dáadáa fún yín. Ó ti pẹ́ díẹ̀ tí mo ti rí àfá yìí ọlọ́mọba mi ṣíjú àánú wò yìí kó bá wa ṣe dáadáa fún yín. Bákan náà àfáwà Bashir Adébísí ọ̀rọ̀ yìí ò ní dàrú o. La ilaha illallah Muhammad Rasulullah wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Al-Imam Abdul Fattah Zakariya ọlọ́mọba wa ṣe dáadáa fún yín kó bá wa ṣe yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ mọ́ fi yín lẹ̀ nígbà kankan kọ́lọ́ mọ́ wa dojú àtúwàtì yín kó sì mọ́ dojú àti àdáwà náà. Ajá Ọmọtọ́lání Adéọlá Abdulaziz ọlọ́mọba wa ṣe dáadáa fún yín ọlọ́mọ fi yín lẹ̀ nígbà kankan. La ilaha illallah Muhammad Rasulullah wala hawla wala quwwata. Ọlọ́run dákun nítorí kálukú wa ń fẹ́ Ọlọ́run yóò tẹ̀ wá lọ́wọ́ àwa tá à ń béèrè owó lọ́dọ̀ Ọlọ́run má fowó wọn wa, àwa tá à ń béèrè àlàáfíà Ọlọ́run má fi wọn wa, àwa tá à ń béèrè àgbéga Ọlọ́run má fi wọn wa, àwa tá à ń béèrè ọlá Ọlọ́run má fi wọn wa. Ṣíjú àánú wò Ajá Arama Àbíkẹ́ Rímí Ọlọ́run bá mi ṣíjú àánú wò wọn. Àfáwà fi Àgbóyè Abẹ́mọ́ Ọlọ́run bá mi ṣe dáadáa fún wọn kọ́lọ́run bá mi ṣíjú àánú wò wọn. Àfáwà Sherifu Tíbọ̀ì
afawa le afi sitisi ọlọmọba wa ṣe dáadáa fún ní kálukú wọn bẹ́ẹ̀ la ilaha illallah afawa Gbàdámọ́sí Abdulwasi Alabi ọlọmọfìyín lẹ al-imam Abdulrasaq Abiodun Ọpẹ́yẹmí imam tita ọlọmọba wa ṣe dáadáa afawa Túnjí Ṣóẹtán ọlọmọjẹ kọrọ yín dàrú láéláé bẹ́ẹ̀ la ilaha illallah bákan náà ẹnjìníà ọlọmọba wa ṣíjú àánú bá wa ṣe dáadáa fún májò ọ̀rá padà sí ibú májò ọ̀rá padà sí ìgbà ọlọ́run aláàánú bá wa ṣíjú àánú wa náà kò ṣe dáadáa fẹ́ni kankan wa lọ́la la ilaha illallah gbogbo àwọn tí wọ́n ń ran ètò ilé ọlọ́mọba wa ràn wọ́n lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n bá wa ń tẹ like love ṣé ọlọ́mọba wa ṣíjú àánú wọn oore tí ò lẹ́gbẹ́ ni kọ́lọ́mọba wa ṣe fún wọn lọ́la la ilaha illallah àwọn tí wọ́n ti gbàwé ìgbé lóyìnbó òyìnbó ọlọ́mọdé má gbà kúrò lọ́wọ́ wọn o àwọn tí wọ́n àti ìrọ́nà ọlọ́mọba wa ṣínà fún wọn àṣeyọrí àṣejèrè ní kọ́lọ́njọ́ ń rí ọlọ́ndà gbogbo àti wọ́n bá ń wálé má jẹ́ wọn rí nira má jẹ́ wọn rí lọ́hùn má jẹ́ kọ́ wa náà rí ń bí lọ́la la ilaha illallah àwọn tí wọ́n ti bímọ ọlọ́mọ fi kú gbà lọ́wọ́ wa má fàrùn gbà lọ́wọ́ wa má fàárẹ̀ gbà lọ́wọ́ wa gbogbo wa tá wa nú ìbànújẹ́ kan sí kejì ọlọ́ndùn wa nú lọ́la la ilaha illallah gbogbo wa tá adájọ́ dáadáa sọ́nà ọlọ́run ṣíjú àánú wa gbogbo àwọn obìnrin tí wọ́n wà nú oyún ọlọ́mọba wa sọ wọn láyọ̀ àtàláfíà ọlọ́mọ jẹ́ wọn rí nira o àwọn tí wọ́n máa rọbí lọ́wọ́ báyìí ọlọ́run jó bọ́ sí rọrùn fún wọn wọ́n jò ó ní wọn lára àwọn tó wá ń wojú ọlọ́run dákun bá wa dá wọn lóhùn àwọn tí wọ́n súnmọ́ wa bá wa dá wọn lóhùn àwọn tó jìnnà sí wa ọlọ́run bá wa dá wọn lóhùn gbogbo ẹni tá àrí ẹnu mú débi irú tó ń du òun fún rẹ̀ ìwọ ọlọ́run máa ń tó ń ṣe kó wá ọlọ́run dákun bá wa pẹ̀tù sí kó o bá wa fàṣẹ sí kó o bá wa sọ́dà ṣẹ mú ìbànújẹ́ kó o nú ayé wa bá wa fìdùnnú síbẹ̀ lọ́la la ilaha illallah al-fataha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين